Mátíù orí 3 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 17. Ní ijọ́ wọn ni Jòhánù Báptísì wá, ó ń wàásù ní ijù Jùdíà, ó sì ń wí pé ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Nítorí èyí ni ẹni tí wòlíì Àìsáyà sọ ọ̀rọ̀ rẹ̀ wípé ohùn ẹni kan tí ń kígbe ní ijù, ẹ tún ọ̀nà Olúwa ṣe, ẹ ṣe ojú ọ̀nà rẹ̀ tọ́. Aṣọ Jòhánù náà sì jẹ́ ti irun ìbákasíẹ̀, ó sì di àmùrè awọ sí ẹ̀gbẹ́ rẹ̀, oúnjẹ rẹ̀ li eṣú àti oyin ìgàn. Nígbà náà li àwọn ará Jerúsálẹ́mù àti gbogbo Jùdíà àti gbogbo ẹkùn apá Jòhánù yí i ká jáde tọ̀ ọ́ wá. A sì ń bamtísì wọn lọ́dọ̀ rẹ̀ ní odò Jọ́dánì, wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ àwọn Farisí àti Sadusí wá sí bamtísìmù rẹ̀, ó wí fún wọn pé, ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ta li ó kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tí ń bọ̀? Nítorí náà ẹ so èso tí ó yẹ fún ìrònúpìwàdà, kí ẹ má sì ṣe rò nínú ara yín wípé àwa ni Ábúráhámù ní bàbá. Kí èmi wí fún yín, Ọlọ́run lè yọ ọmọ jáde láti inú òkúta wọ̀nyí wá fún Ábúráhámù. Àti nísinsìnyí pẹ̀lú a ti fi àáké lé gbòǹgbò igi náà. Nítorí náà gbogbo igi tí kò bá so èso rere a ó ké lulẹ̀, a ó sì wọ́ ọ jù sínú iná. Lóòótọ́ li èmi ń fi omi bamtísìm yín fún ìrònúpìwàdà, ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi, bàtà ẹni tí èmi kò tó gbé, òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná bamtísìm yín. Ẹni tí àtẹ rẹ̀ ń bẹ lí ọwọ́ rẹ̀ yóò sì gbá ilẹ̀ páká rẹ̀ mọ́ tótó, yóò sì kó àlìkámà rẹ̀ sínú abà, ṣùgbọ́n ìyàngbò ni yóò fi iná àjókù sun. Nígbà náà ni Jésù ti Gálílì wá sí Jọ́dánì sọ́dọ̀ Jòhánù láti bamtísì lọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n Jòhánù kọ̀ fún wípé èmi ni àbá bamtísì lọ́dọ̀ rẹ, ìwọ sì tọ̀ mí wá. Jésù sì dáhùn, ó wí fún un pé, jọ̀wọ́ rẹ bẹ́ẹ̀ ná, nítorí bẹ́ẹ̀ ni ó yẹ fún wa láti mú gbogbo òdodo ṣẹ, bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ rẹ̀. Nígbà tí a sì bamtísì Jésù tán, ó jáde lẹ́sẹ̀ kan náà láti inú omi wá, sì wò ó, ọ̀run ṣí sílẹ̀ fún un, ó sì rí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà, ó sì bà lé. Sì kíyèsí, ohùn kan láti ọ̀run wá ń wí pé, èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi.